báwo mo sì lè mọ àyànmọ́ tí Ọlọ́run ní fún mi? Ìgbésẹ̀ méje tí wàá gbé. Àkọ́kọ́ ni wípé Ọlọ́run fúnra ara rẹ̀ gan yóò fi hàn ọ́. Bẹ́ẹ̀ ni. Jeremáyà 10:23 Ọlọ́run gan mọ̀ pé fúnra ara rẹ̀ ò lè mọ̀ àfi tóun bá fi hàn ọ́. Ìtọ́wá kàn ẹ́ bẹ́ẹ̀ ni pé o gbọ́dọ̀ sopọ̀ mọ́ Ọlọ́run. O gbọ́dọ̀ mọ Ọlọ́run kó lè mọ àyànmọ́ tó ní fún ayé rẹ̀. Ìkejì, kí ni ìpòǹgbẹ ọkàn rẹ? Àwọn tí ọkàn rẹ fẹ́ ṣe Ọlọ́run ló fi bẹ́ẹ̀. Tó o bá mọ tí ọkàn rẹ yẹn ń sọ nígbà gbogbo, ó ń tọ́ka sí ohun tí wọ́n rán ẹ wáyé wá ṣe, àyànmọ́ tí Ọlọ́run fi sínú ẹ̀. Ìkẹta, mo ti sọ rí pé gbogbo ọmọ Ọlọ́run ni Ọlọ́run fi àrà sínú gbogbo wa kí a dá. Tá a bá ń sọ̀rọ̀ àyànmọ́, àrà Olódùmarè nínú ọkàn ènìyàn tí Ọlọ́run fẹ́ ká bí síta. Kí ni nǹkan tó ń bẹ nínú ẹ̀ tó jẹ́ pé láì jẹ́ pé o kọ́, ó máa ń sàn jáde nínú ẹ̀? Tó o bá ti lè ṣàwárí tí ń bẹ nínú odò ọkàn rẹ, tó o lè ṣe ní tí wọ́n fún ẹ ní ẹ̀bùn àti agbára láti ṣe láì jẹ́ pé ẹnìkan kan kọ́ ẹ. Ìkẹrin, àyànmọ́ rẹ ó ní í ṣe pẹ̀lú ìrònú rẹ, àlá rẹ, ìran rẹ, tó jẹ́ pé kò sí ẹnikẹ́ni tàbí ohunkóhun tó lè mú kó lọ́kàn rẹ̀. Ìyẹn ni pé aláwo ni ò fi ẹ́ lẹ̀. Ìran wo lò ń rí tó tún rí tó tún rí tó tún rí? Ìrònú wo ló wà nú àyà rẹ tó jẹ́ pé kò kú òun bẹ́ẹ̀? Tó o bá gbà tí sẹ́gbẹ́ kan, á ní òótọ́ bẹ́ẹ̀ yóò tún padà wá. Nǹkan tó o gbọ́dọ̀ ṣe tí yóò fún ẹ ní àlàáfíà, tó o bá sì ṣe é, ó rà láàfíà, òun náà ń pè ní àyànmọ́. Ìkarùn-ún, àyànmọ́ rẹ ó ní abala ayé rẹ tó ń fi ire fún ọmọ ènìyàn. Bẹ́ẹ̀ ni, àwọn nǹkan tó ń ṣe tó mú káwọn èèyàn máa gbégbá káre fún ẹ, tán sì ń fi ògo fún Ọlọ́run. Ìkẹfà, gbèsè tí wàá gbé tí wàá fi lè mọ àyànmọ́ rẹ. Sórí àyànmọ́ rẹ ó ń pè fún gbogbo tó fi ń jẹ́ èèyàn. Bẹ́ẹ̀ ni, gbogbo ayé ẹ̀ ni wàá fi ṣe ọ̀rọ̀ àyànmọ́. Àyànmọ́ yìí ṣe nǹkan tí èèyàn ń bọ̀ wá bá. Bí ẹ jẹ́ ń sáré lọ, tí ń bá sáré lọ sáré bọ̀, tí ń bá wá dàgbà tán, mò ń bọ̀ ní díẹ̀, irọ́ ni. Ní tí wọ́n fẹ́ kó fi gbogbo ayé ẹ̀ ṣe, òun là ń pè láyànmọ́. Ìkeje ni pé àyànmọ́ rẹ ìfẹ́ Ọlọ́run ni. Torí pé ó sì jẹ́ ìfẹ́ Ọlọ́run, Ọlọ́run náà ni ó gbọ́ bùkátà rẹ̀. Kò sí àrà kan téèyàn máa dá fún Ọlọ́run ní ayé yìí tí ò ní náyàn ní nǹkan. Ṣùgbọ́n Ọlọ́run ni olùpèsè. Ọlọ́run nìkan ni ó sì pèsè ohun gbogbo tí o nílò fún ìmúṣẹ àyànmọ́. Sórí lórí ọ̀rọ̀ àyànmọ́ yìí, ọba ògo máa rán mi pé kí n pèsè àwọn ọmọ òun sílẹ̀ lórí ọ̀rọ̀ àyànmọ́, torí wípé n tá a wáyé wá ṣe ni láti máa yànmọ́ ṣẹ. Ẹni bá sì máa yànmọ́ ṣẹ ni ó dọ́run gbadé o. Darapọ̀ mọ́ àwọn èèyàn mímọ́ ní ọjọ́ 9 oṣù kẹjọ tá a wà yìí títí di ọjọ́ 16. Ọjọ́ 7 ni ọ̀sẹ̀ kan gbáko láfi jókòó papọ̀ níwájú Olúwa ní Góṣẹ́nì ní àkóbọ̀ ojú orin ní ààyè. Kàn sí líǹkì tó ń bẹ ní abẹ́ fọ́nrán yìí, kó o sì gbé gbèsè lójú ẹsẹ̀, kó o fowókọ́lẹ̀. Owó ni wàá fowókọ́lẹ̀ o. Yóò dára fún ẹ lórúkọ Jésù.